ọjọ́ alẹ́ yẹn ọlọ́run fẹ́ fobìnrin yẹn rẹ̀ lẹ́kún ni ọlọ́run á mọ̀ preserve sísítà kan bóyá sísítà yẹn ti pẹ́ sísítà kan ti mọ́ pẹ́ nù chọ́ọ̀chì tán ti pẹ́ tán ti fẹ́ close to 40 God will just preserve that sister for that elderly man ọlọ́run máa ń ṣiṣẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ò kí ń ṣe delay preservation ni ọlọ́run máa ń preserve obìnrin gbà mí nítorí wípé ọlọ́run ò fẹ́ kẹ́nìkan one particular person kan kó ráre lọ́jọ́ ogbó. And thank you, many of them are not ready to marry. Many of all these young guys, they are not ready to marry. Obìnrin yẹn ló máa I have a sister in the Lord tẹ́ pé she was practically begging. She was practically begging this bro. Ngbà mo yá mo ní kí ló tẹ̀ ń lọ́dọ̀ bro ìgàn kí lẹ̀ ń lọ́dọ̀ ẹ̀ sí. It is crystal clear pé this bro does not have interest in you. Bro yẹn náà ti wá ń rí wípé ó dà wípé ojú ọkọ ń pọ́n àǹtí yìí. Ono wa mọ misbehave yóò wá mọ fi wọ́n yílẹ̀ yóò mọ fojú àǹtí yẹn gbolẹ̀. Mo ní kílẹ̀ ń pè wọ́n sí. It is crystal clear pé ẹni yìí kò fẹ́ràn yín kò nífẹ̀ẹ́ yín. Ó dẹ̀ ti rí wípé age is no more on this sister side àǹtí yẹn náà sì ti rí rẹ̀ nírí pé age ò sí ní side òun mọ́ á wá lọ́mọ tirẹ̀ mọ́ bro lọ́rùn bro yẹn ò dẹ̀ fẹ́ràn at the end of the day ìgbà tí bro yẹn fẹ́ ìyàwó ọmọ 25 years tó ṣẹ̀ parí NYSC ló lọ fẹ́ òun àti sister ìdẹ́ ti jọ wà tí yẹn ti pé 38 sìn. So most of the time all these young guys when they are ready to marry they go for younger girls because gbogbo ọkùnrin tó wà lágbàáyé yìí ló prefer younger obìnrin especially obìnrin younger tí ò ní bùkátà tí ìsepò ti bímọ méjì mẹ́ta síbì kan sí tí ò marry rí. An elderly man will do everything to get you to marry you to make you to love him. He will do everything. Yes, because woman appreciate them more. A lot of all these young guys, they are not ready to marry, they are not serious. So that is also one of the reasons why a younger lady would prefer an elderly man. Elderly men ò kí ń deceive obìnrin because wọ́n ní fẹ́ fi àgbàlagbà wọn wọ́lẹ̀, wọ́n ní fẹ́ fàgbàlagbà wọn jílẹ̀, wọ́n ní fẹ́ deceive ẹ, wọ́n ní fẹ́ dó ẹ̀jẹ̀ kan lọ torí wọ́n wò pé àwọn náà bímọ bí irú rẹ̀. Yes. And the reality gbogbo nǹkan tá láàfẹ́ gbọ́ tẹ́lẹ̀ yẹn it has become our reality this dispensation. Mi fọ́kọ́ ẹrọ́kọ̀ mi pẹ̀lú èèyàn mi ọmọdé ló fún gbọ́ fọmọdé àgbà ló gbúdọ̀ fàgbà. It has become our reality. Imagine bóyá single mother tó ti bímọ kan ṣoṣo láti kékeré tó ti dúró fún bóyá bí 18 years ló fi dúró as a single mother. Ó wá rí bàbá 60 kan tó ready láti marry ẹ̀. Ṣé wọ́n rí kékeré ọkọ ni ṣe bọ́kọ lọ́kọ ń jẹ́? Wàá wá ní ò lè fẹ́. Ìjọ tó ti jòkó young guy wo ló fẹ́ ṣó ráwọn young guy tán máa sú ẹ lópó. Even the matchmake tí mo ní mo fẹ́ ṣe mọ̀ pé ìgbà kan wà tí mo announce pé mo fẹ́ ṣe matchmake fún àwọn arúgbó mo ní mi ṣe fáwọn youth pé torí mi fẹ́ wàhálà youth àwọn arúgbó ni mo ní mo fẹ́ ṣe matchmake fún mi dẹ̀ publicize ẹ̀ mo kàn sọ ní WhatsApp mo dẹ̀ sọ lérèfé lórí Facebook so àwọn arúgbó obìnrin bẹ̀rẹ̀ sí wá nú WhatsApp mi wọ́n DM àwọn arúgbó obìnrin ǹjẹ́ kí àwọn arúgbó ọkùnrin náà dé gbogbo àwọn arúgbó ọkùnrin yẹn ọmọ 30-35 ni gbogbo wọn sọ pé àwọn ń fẹ́ mo ní èmi ò ṣe èjì yẹn mi ṣe èjì àwọn tí mo fẹ́ ṣe 60 and above ni mo ní mo fẹ́ ṣe fún torí mo sọ fún yín pé 50 ò ń ṣarúgbó lọ́dọ̀ tèmi lọ́kùnrin pé àwọn ìyá 60 torí mo ti study old age mo ti rí wípé àwọn míì ọ̀tá wọn máa ń fẹ́ ráre ní old age mi ò dẹ̀ kí ń láìkì bẹ́ẹ̀ torí ọmọdé àti arúgbó ọ̀rọ̀ wọn máa ń mú mi lẹ́mìí bẹ́ẹ̀ torí pé wàhálà matchmaking bí wàhálà matchmaking ṣe máa ń rí ẹlòmíì ó purọ́ ni mi ìfẹ́ bẹ́ẹ̀ mo wò pé at least àwọn arúgbó wọ́n sì ti dàgbà so wọn ní deceive ara wọn list àwọn arúgbó obìnrin tán wà lọ́wọ́ mi àwọn ìyá 60-65 wọn níye mi ò tí ì rí ẹnìkan fún any of them torí gbogbo àwọn bàbá 70-65 tí gbogbo wọn wá gbogbo wọn ọmọ 30-35 náà láwọn fẹ́ èmi ò dẹ̀ gba details youth kankan torí mi fẹ́ ṣe matchmake fún youth unfortunately àwọn arúgbó ọkùnrin wọn fẹ́ arúgbó obìnrin that's another thing wàhálà nìyẹn because ìwọ tó jẹ́ obìnrin tó wà in your 30s ó ti over 35 you are running to 40 or let me say 30-35 obìnrin ìwọ tó jẹ́ 30-35 obìnrin ọkùnrin ojú ẹgbẹ́ ẹ ọkùnrin tó jẹ́ 30-35 ẹgbẹ́ ẹ ó máa desire á prefer ọmọ 20-25
That's why tó bá jẹ́ sisi tó ti lọ́kùnrin kan tó ti ń date bóyá ti ń date láti bí 7 or 8 years ìwọ sì ti ń approach the age of 30 each time tó bá ti sọ fún pé kó wá lọ ráwọn ẹbí ẹ each time yẹn ló máa sọ fún ẹ ló máa wọ́rọ̀ bó mọ́lẹ̀ ó máa yà á lẹ́nu ọmọ 22 years kan ló máa lọ fún lóyún ládùúgbò ọmọ yẹn ló máa padà fẹ́ because there is this mentality pé o ti ń gbó bó dẹ̀ ṣe ń gbó yẹn ọkùnrin ò kí ń fẹ́ like àwọn tán jọ máa compete ó máa fẹ́ need ọmọdé tó máa lè honor ẹ̀ tó máa lè respect ẹ̀ so tó bá jẹ́ obìnrin 30-35 mi ló lè rọ́kùnrin 30-35 fẹ́ o but the tendency or the percentage of you getting a man of that age bracket is very keen tí ìsepẹ́ ti jọ ń bọ̀ láti ilẹ̀ tẹ́lẹ̀ ìwọ tó jóbìnrin 35 running to 40 tó lọ́kọ rí tó má rí rí tètè mọ́ gbé sẹ́mi pé ó ṣeéṣe kó ṣe pé bàbá 50-55 kan ló máa padà fẹ́ honestly torí wọ́n tó ti pé 35 running to 40 obìnrin tó lọ́kọ rí tó ní ọmọ o má rí rí ọkùnrin 35-40 ẹgbẹ́ ẹ ó máa rí ẹ̀yìn arúgbó ni ó máa dó ẹ á lọ ni tó bá jẹ́yàn tó lè gbogbo lẹ̀ tó bá sì ti rí pé ṣù ní ẹ ò lè gbogbo lẹ̀ kò tiẹ̀ ní wá tòsí ẹ kò ní dẹnu kọ́ ẹ you are 100% correct of course tó bá jẹ́ wípé mi ò make attempt láti ṣe matchmake fún àwọn arúgbó ni gbogbo nǹkan tí mò ń sọ ìmí nílé sọ but àwọn arúgbó ọkùnrin wọn fẹ́ àwọn ìyá arúgbó obìnrin yẹn that's where the problem lies torí ẹ̀ mo ṣe answer pé mi ò ṣe mọ́ mo sì níyà kan báyìí tó ṣe well to do woman she's a widow she lost her husband ní kí ṣe pé bóyá ó ń wá àwọn oníranù the woman is as she sọ̀rọ̀ bíi last 2 weeks pé àṣàbọ̀ṣẹ̀ṣẹ̀ ìgbàgbé mo ní mi ìgbàgbé gbogbo àwọn ọkùnrin tó jẹ́ age bracket yìí sísíná láwọn ń fẹ́ ọ̀rọ̀ wọn ò yé mi ọ̀rọ̀ wọn ti sú mi pé ìgbàgbé yín I'm telling you so majority àwọn ọkùnrin àgbàlagbà wọn fẹ́ obìnrin àgbàlagbà tí ọkùnrin 60 tíyàwó ẹ̀ bá kú tó ti wá mọ́ọ̀nù tán tó fẹ́ yàwó mi kò lè fẹ́ ìyá 60 ọmọ 30-35 ló máa ní kán bó ń wá ó dẹ̀ máa rí fortunately for him so ni mo ṣe kọ́kọ́ sọ níbẹ̀rẹ̀ program yìí wípé both men and women have different relationship with age relationship ta ní pẹ̀lú ọjọ́ orí ó yàtọ̀ ìwọ obìnrin 30-35 ọkùnrin ọjọ́ ẹgbẹ́ ẹ tó jọjẹ́ 30-35 kò ní fẹ́ a máa rí ẹ̀rí pò ti gbó pò máa gbó sínú ilé òun ni ọkùnrin 30-35 ń sìn ọmọ 20-25 ló máa wá kiri so báwo ni wọ́n tó jẹ́ 30-35 lóbìnrin wàá ṣe rí bàbá 50 tí wà lóòfẹ́ nígbà tí gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ tán ti jíù tiẹ̀ several times. So to answer this baba's question, that is the reason why younger girls will go for elderly men. Àwọn yẹn máa appreciate èèyàn tó bá wà in your 30s bóyá wà in your late 30s as obìnrin tó bá lọ fẹ́ ọkùnrin tẹ́jọ wà ní late 30 ìgbéraga wípé mo ṣàánú ẹ ló máa gbélé ẹ lórí bẹ́ẹ̀ ni mo ti rí woman kan tó jẹ́ pé age of she was going to 60 ló fẹ́ máa yẹn ní abroad kan fi hàn fẹ́ ó dà kan fẹ́ fira wọn gbàwé náà ni ó ní ẹ̀pù tó fẹ́ ṣe fúnra wọn ṣàfẹ́ra wọn lọ́rọ̀ máa yẹn ò dáa wọ́n lọ́rọ̀ ẹnu ẹ̀ ò dáa pé yóò mọ̀ sọ̀rọ̀ sáwọn pé òkúkú ń wọ́kọ ni mo ṣàánú ẹ̀fẹ́ ẹni pé ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò dáa kankan pé kò mọ̀ ọ̀rọ̀ sọ. So marry somebody who will appreciate you, not somebody who will see you as if wípé òun ṣe any favour. So kí ni matchmake àwọn arúgbó tí mo ní mo fẹ́ ṣe yẹn age barrier yẹn ni ò jẹ́ kí n rí kíní yẹn ṣe mọ́ because gbogbo àwọn ìyá arúgbó tán submit details fún mi gbogbo àwọn bàbá arúgbó wọn láwọn ò fẹ́ age bracket yẹn ìgbà yẹn lèmi gan tó mọ̀ pé so this is what is happening ọkùnrin máa ń desire younger people because ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó ń hùwà burúkú sáwọn ìyáálé yìí kì í ṣe wípé wọn níwà gidi lẹ́mìí o but there is this nature there is this spirit in them that makes them to appreciate younger women more than the older one tán ti jọ wà. It is a natural instinct. It is a natural instinct. That's why we are saying, don't leave your husband. Ọkọ tó ti fẹ́ when you were in your 20s, tó fi wọ 30s, 40s, 50s, ó ti wá fẹ́ mọ́ close to 50s. Bóyá you are in your 46, ọkọ yẹn wá ní girlfriend, àbó fẹ́ yàwó kan kékeré kan. Jọ, bàbá 60, èmi ló kù lára bàbá 60. Ìgbọ́ ló kọ́kọ́ gbádùn okó ẹ̀ nígbà tó ti wà sàn góòdè kó wá bínú gbúrúgbúrú kó jáde at the age of 47 àwọn young guys 30-35 náà máa dó ẹgbẹ̀yìn jájọ wá kọ wọ́n máa dó ẹjẹ ni because at the age of 45 ọkùnrin ìwò mi ló lè rọ́kùnrin fẹ́ o but majority ọkùnrin tó wà in the age of 45-50 ọmọ 30-35 náà ń fẹ́
bẹ́ẹ̀ ni àwa tá a wà online la mọ̀ confam ni èmi tí mo gba details àwọn ìyá àgbà pé mo fẹ́ matchmake wọn kí wọ́n má wà lonely especially àwọn widows kan náà lè remarry tí àwọn ọkùnrin náà dẹ̀ wá in that age tí ò dẹ̀ sí kankan tó sọ pé kí n tiẹ̀ send contact kan sáwọn gbogbo wọn Sisi náà wá kiri mo dẹ̀ ní mi ò ṣe matchmake fún Sisi àbí YouTube kò sí kankan nu wọn tó tún padà wá pé ẹ̀ńdà náà Starbosse àwọn ìyá àgbà wọn ẹ bá wọn wá kan tó bá níṣẹ́ nínú wọn kò sí kankan tó padà wá DM mọ́ nínú gbogbo wọn bàbá wọn ní tí n bá ti ìkan tí ẹ wà ó lò ní retired kinní kan ó sọ bí tó ti retire ó ti pé 70 ó ní kí n bóun wọ ọmọ 25 mo ní kí lẹ fẹ́ fọmọ 25 ṣe àwọn fẹ́ máàrí ẹ̀ níṣẹ́ ẹ mọ́ ní mi ilẹ̀ máàrí ẹ̀ èmi náà ṣe matchmake àwọn oníṣekúṣe matchmake ìlànà Ọlọ́run ni mo fẹ́ ṣe those who are ready to marry láwọn ò fẹ́ ni tó older than 25 wà láì mo blọ́ọ̀kì bàbá ń sọnù ọ̀rọ̀ àpùpà fẹ́rẹ́fẹ́ báyìí mo ní kí nìkan tẹ́ ẹ mí ẹ fẹ́ bá yí ọmọ 25 jẹ́ ó kọ́ òwò lẹ fẹ́ fi dó ọmọ 25 yes strength wo lẹ ní mọ́ so that is it nature that is what nature has provided for us bàbá 15 sin tó bá fẹ́ fọ́mọ 2025 ó máa fẹ́ live and direct all he need to do is just kó lọ tọrọ ẹ̀ ní ọ̀dọ̀ family wọn tó bá ti tọrọ ẹ̀ tó bá ti san dáwọ́rì ẹ̀ ó ti di ìyàwó ẹ̀ nìyẹn tó bá wù kó gbọ́n ọdún lójoojúmọ́ ó bá wù kó dó lẹ́ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n kílẹ̀ tó sú ìyàwó ẹ̀ ní sà bẹ́ẹ̀ ni bẹ̀yà 50 kò lè fọ́mọ ọkùnrin 25 and young men of 35 prefers ladies of 25 so who will come for the ladies of 35 àwọn obìnrin tán wà in their 35 who will come for them when the men in their 35 are going for girls of 25 20 22 23 then who should come for ladies at 35 36 37 is it not these older men that will come for them and as much as tóbìnrin ti dàgbà tó ti pé 30 35 definitely ó ti máa láwọn failed relationship ó wá padà pàpà rí bàbá 50 60 kan àbí rítàrí kan tó lóun fẹ́ wà wá lóò ṣe èkó ẹ̀rẹ̀ ò bọ́kọ̀ o ò bá ọkọ̀ rárá. So men used to prefer women that will respect them, that will honor them. Yes. So as much as tó bá ti ń rí ọmọ kékeré lẹ́gbẹ̀ẹ́ ní bàbá àgbà yẹn, the inú of the bàbá àgbà máa dùn. Inú ẹ̀ máa dùn, ó máa ṣe mini ṣọ́kì. TikTok, ẹja pa WhatsApp ká gift me. Don greatest fash. Thank you for the rose. Please let's gift me. We are not power tapping and we are not gifting me. Èmi náà mọ̀ pé tá bá ti wà carry the way fún lecture báyìí, a máa ń gbàgbé to do something. Aṣíwájú, thank you for the rose. God bless you. Please my gifters. Official. Mi lórúkọ yẹn tó. Official ló ṣá bẹ̀rẹ̀. Thank you for the rose. Ṣọ́rọ̀ mi ti ń yé wa. So, bó ṣe jẹ́ nìyẹn. Then ìwọ tó bá mọ̀ wípé mo tún ní point pé old men are straightforward. They won't sleep with you and run because they know they have you as daughter. Old men are straightforward. Oh, lè rí bàbá 50 55 àbí 60 kan sìn tó bá fẹ́ dó ẹ wọ́n láwọn á dó ẹ ni bí tó bá fẹ́ fẹ́ wọ́n á fẹ́ èyí tó bá fẹ́ dó ẹ jẹ́ á ti mọ̀ pé òun níyàwó ńlé òun ò dẹ̀ rẹ́dì láti fẹ́ yàwó méjì tó bá rẹ́dì láti fòbó ẹ ṣòfò á lọ bẹ ọ̀pọ̀lọpọ̀ à ń sọ̀rọ̀ correct setting. According to the question of this baba now wípé wọ́n dẹ̀ máa ní àgbàlagbà bí ẹgbẹ́ bàbá àwọn làwọn fẹ́ bàbá gan kéré bó bá jẹ́gbẹ́ grandpa ẹ tó bá ti jẹ́ ọ̀dọ̀ ẹ̀ ló ti ní àlàáfíà ọ̀dọ̀ ẹ̀ ló ti ní ayọ̀ ọkàn. Don greatest, thank you for the gift for the rose. Tó bá jẹ́ ọ̀dọ̀ ẹ̀ ló ti ní ayọ̀ ọkàn ọ̀dọ̀ ẹ̀ ló ti ní àlàáfíà. Torí thank you for the box. Tó bá jẹ́ ọ̀dọ̀ iṣẹ́ rí gbogbo tá ń wá nínú ìgbésí ayé wa àlàáfíà ni sà. Peace of mind là ń wá nínú ìrìn àjò ayé. Tó bá fẹ́ young guy tó bá lálàáfíà ń bẹ ńkọ́ àbí ó níbi tán kọ sí pé gbogbo àwọn divorce tá ń rí yìí started with honey sweetie now. All these bad men we are seeing, they have been good men pretending. So àwọn older men are always straight. Tó bá rí àgbàlagbà tó dìdí ní ìdìyàwó tẹ́ bá pàdé ẹ̀ lẹ́ni October 1st yìí tó dẹ̀ ready láti fẹ́ before December January ó máa marry ẹ̀. O ní ìdí kó ṣẹ̀ lọ́mọ lọlé ẹ̀ lọ́mọ fọṣọ lọ́mọ fọ boxer lọ́mọ gbálẹ̀ lọ́mọ fọ aṣọ bẹ́ẹ̀ ṣe máa fọ jeans tó ti gíràn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fáwọn young guys. You don't need it. Aṣíwájú, thank you for the gift. And majority of them are ready to take you in. They are ready to take you in. They are ready to take care of you. Your own ni pé kó ti ní sùúrù pẹ̀lú wọn kó farabalẹ̀. Ọlásùnkànmí, thank you for the roses. So
A young lady will be comfortable over and over and over and over again with an elderly man because kò sí tá ń pọ́n gbogbo tá ń pọ́n náà ni pé ká lálàáfíà ọkọ sì lọ́kọ ń jẹ́ kò bá jẹ́ bàbá 100 years old as much as the woman has peace in his house. So please, moreover gan ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àgbà yìí yàtọ̀ fún àwọn ìyàwó tán ti fẹ́ the wife of their youth tán ti fẹ́ láti kékeré tán jọ dàgbà pọ̀ àwọn yẹn ò ní choice wọn á continue láti mọ romance àwọn ìyá yẹn náà ni because aya àgbà ìwé wọn ni. Ṣùgbọ́n bàbá àgbà tó ní reason láti fẹ́ yàwó mi bóyá yàwó ẹ lọ àbọ́lọ́ ń pé yàwó ẹ ti ra kò fẹ́ ráre lọ́jọ́ ogbó tó bá fẹ́ yàwó kò lè fẹ́ 70 years bíi tiẹ̀ sà ọmọ 30-35 ni ó fẹ́ ó dẹ̀ máa tọ́jú ọmọ 30-35 yẹn tó máa dán gidi tó rán mọ́ ń fẹ́ràn ọmọdé àwọn àgbàlagbà mọ́ ń tọ́jú ọmọdé. So yeah, just make sure pé tó bá ti fẹ́ gbẹ́ tó bá ti fẹ́ bàbá àgbàlagbà there are some prints and coins of fẹ́ bàbá àgbàlagbà sọ̀rọ̀ mi ti yé yín báwọn. I met a man of 60 years, he claimed to love me but when I visit he doesn't give anything, not even fry. Ìyẹn ò dá o Àṣàkẹ́ fún mi ní TikTok ìyẹn ò mí pé ṣé ẹ rí ọ̀rọ̀ tá à ń sọ yìí we are talking of correct setting a man because what is good and what is bad ẹni tí ò dá ni. Ọkùnrin tó jẹ́ àgbàlagbà mo sì ń bọ̀ lórí tiwọn náà o kò mí wípé automatically gbogbo wọn náà dá o ẹlòmíì ìwà rẹ̀ ò kan lè dá láti kékeré and once tí ọmọ bá ti wà formed once tí èèyàn bá ti wà formed at the developmental stage bó ṣe máa bá darúgbó bí ó ṣe bá kú nìyẹn àfi tó bá róore ọ̀fẹ́ once in a million. Ọkùnrin tí ò dá tó bá lọ fẹ́ bàbá àgbà tí wà rí ò dá ìyà méjì máa jòkú ìgbẹ́ ẹ̀sà ìyà méjì ló máa jẹ òkú ìgbẹ́ rẹ̀ because arúgbó tó fẹ́ ó ní pros and cons. Àkọ́kọ́ ni pé máma jẹ́ kó máa dó ẹ látòkè ní gbogbo ìgbà máma jẹ́ ó máa wà lókè you are in your 30s or you are in your 20s ó wá lọ fẹ́ bàbá 60 tó bá ń jẹ́ kí bàbá yẹn máa wà lókè ọjọ́ kan ó kàn máa di àyà ẹ̀mú ni àti gbé bàbá rẹ̀ lé nìyẹn because you as a young lady strength tiẹ̀ ṣì high your own libido is on the high side the man has dàgbà òun tiẹ̀ the libido is dropping because of age. So the time tó bá ń wà lókè yẹn is burning more calories. Mo ṣe research kan mo dẹ̀ ti ṣe fídíò ẹ̀ pé different positions and styles with the energy calories of energy tí àwọn èèyàn máa ń burn fún each position yẹn. The position that makes a man to operate from the top burn I think is it not about 150 calories of energy ìní ọkùnrin yẹn máa burn then the person below burns 40 calories. But if the reverse is the case, the woman burn more energy. That means it will help the man to preserve his own energy. So you can read about it. Thank you for the ice cream. Mo738. Thank you for the ice cream. God bless you. You can read about it. That is one of the pros of pé kò fẹ́ an elderly man, and that is not a problem. Tọ́lọ́n bá dẹ̀ bẹ́ẹ̀ ṣé tí wọ́n náà kì í ṣe oníṣekúṣe tí ṣe pé gbogbo young guys ló ti dó tán wàá ní àlàáfíà pẹ̀lú àgbàlagbà ṣá. Bẹ́ẹ̀ ni. Another thing nípa àwọn àgbàlagbà yẹn ni pé wọ́n máa ń wà paranoid. They don't want to see you with any young guy. Gbogbo ọkùnrin àgbáyé ló lówú lára bẹ́ẹ̀ owó tàwọn elderly yẹn pọ̀ because